kò rẹ́rìn rárá o in case tẹ́ bá wà ńbẹ̀. Number one náà, even tẹ́ bá tiẹ̀ lọ Google ẹ̀, bọ́n ṣe ń sọ fún wa ní ọ̀tún tó ń sọ pé sáyẹ̀nsì gan sọ pé kò sí nǹkan tó burú ńbẹ̀. Ó kàn jẹ́ wípé àwọn tó bá ti fi ó kàn jẹ́ wípé sí, ó yẹ ká mọ̀ pé tí bọ́ọ̀tì bá ti wà ńbẹ̀, tí anything tí ó kàn jẹ́ wípé bá ti wà ńbẹ̀, ó yẹ káwa náà mọ̀ ká dẹ̀ lo kí ni number 6 àbí kí ló máa ń pè wá. Nítorí pé ṣe rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní pé ẹ̀mọ̀kọ́ àwọn dáàdì yẹn sọ wọ́n níjọ́ táwọn kọ́kọ́ ṣe ipò dùn ó lárinrin, ṣùgbọ́n sìn ó ti wá ń kan bàjẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìgbẹ̀yìn ayé wa ò ní kan. Àwọn náà tí dáàdì náà tó dẹ̀ rí bẹ́ẹ̀, lágbára Ọlọ́run á jẹ́ kí rẹ́mẹ́dì lè wà. Number 1 ni tún ni pé wọ́n ń gbọ́ wa báyìí. Number 1 tún ni pé another thing tún ni pé dáàdì ti pé 66 báyìí sìn. So nǹkan tó lè tètè ṣe àtúnṣe tó lè tètè wà nígbà tó ń jẹ́ bí age 40 nǹkan it's not the same thing torí age ti wọlé, ọjọ́ orí ti wọ, ó ti setting. How be it nevertheless àbí báwo lẹ́yìn sọ yẹn ní Yorùbá Ọlọ́run náà á ṣì fún wa ṣe, wọ́n á ṣe àwọn nǹkan kan fún yẹn and all that. So àwa tá àti ìdè ibi tí dáàdì dé ń sìn tó jẹ́ pé díẹ̀ a sì lè fi dẹ́ẹ̀dẹ́ mẹ́la họ ká fi sí. Èmi máa ń kígbe gan, àwọn èèyàn mi lè sọ fún mi pé no tó bá ṣe báwo ló ṣe máa mọ ibi tó wà lára tó even tóbìnrin. Àwọn dáàdì kan náà fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́, wọ́n ní aṣọ tọkùnrin ìpalára tó wà ń bẹ fọkùnrin, aṣọ tóbìnrin, gbogbo ẹ̀ náà la máa try láti mẹ́nu bà díẹ̀ lálẹ́ torí pé àárí ọjọ́ musolókun. Ṣé rí kéèyàn máa bára ẹni lò pọ̀ yẹn ó máa dùn, ṣùgbọ́n just like bá ṣe sọ ní ìjẹ́jọ́ pé téèyàn bá ń họra gan tó ń dùn mọ́yàn, kẹ́tì ẹ̀ ti mọ̀ pé problem tẹ̀ ti wà ná, torí pé èèyàn lè họra yẹn kí bẹ́ẹ̀ kó bẹ́ jẹ. Ẹnì mọ̀ pé tẹ́jẹ̀ bá ti ń bẹ́ tẹ́, àwọn dáàdì ń sin wọn tí ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó tiẹ̀ ṣẹlẹ̀ sí wọn sì wọn lè sọ pé pàtó. Tó bá ṣe jẹ́ pé ibì kan tó ti ń ṣe ìjọ kan wọ́n wá gẹ́ra wọn ni àbí nǹkan kan, àbí wọ́n rí pé nǹkan kò tiẹ̀ fún wọn lámì rárá. The only àmì tó gbé wá ni pé kìíní yẹn according to him ó lọ sí angle 35 instead of angle kò ń ṣe nǹkan yẹ̀yẹ́ àfi yẹ̀yẹ́ o. But torí pé àwọn báwọn tún ṣe ń lo angle fún yẹn ni mò ń wò pé dáàdì tẹ̀ ṣe ráyè sọ angle. So kìíní òṣìṣẹ́ mọ́ ẹ dẹ̀ mọ̀ pé ìwọ̀sí ni àrífín gan ni. wọ́n fẹ́ bóbìnrin lò pọ̀ obìnrin ló wá ń sẹ́pẹ́ ẹjẹ́ lọ tọ́jú ara yín. Exactly, kò wá okay. A lè dẹ́kun ẹ̀, ó dẹ̀ yẹ ká dẹ́kun ẹ̀ ni. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì gan nǹkan tó máa sọ ni pé tẹ́ bá sì ń ṣe níwọ̀nba kò sí wàhálà ń bẹ̀. Nǹkan tèmi máa ń always sọ, mo dẹ̀ sọ ní orí nígbà tá a kúrò lórí ètò lórí rédíò tá a lọ sórí Instagram àti orí Facebook ní ọ̀sẹ̀ tó kọjá. Mo sọ ń bẹ̀ ipe ṣẹ́rí nílé decide nílé determine má ṣe ni. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ń ṣe ẹ̀yin gangan ó máa kọjá nǹkan tẹ́ lè sọ pé okay mo fẹ́ stop ẹ̀ ń sìn. Nítorí pé kí ni nǹkan táwọn èèyàn máa ń pè l'addiction, nǹkan téèyàn ti ń jẹ, àwọn míì wọ́n mọ̀ pé sìgá ò dáa. Nǹkan téèyàn bá dẹ̀ ní jẹ kó má fi rún mú. Wọ́n ti mọ̀ pé sìgá ò dáa o, ṣùgbọ́n tó rántí mú sìgá ó ṣòro fún wọn láti filẹ̀. Torí tó bá rí adùn kan nù sìgá wọn lè máa mú. The same way ni masturbation ṣe rí, ó máa dàbí ẹni pé mi kóbìnrin kiri. Ó dàbí ẹni tó ń mu ẹlẹ́rìn dòdò ni. Bẹ́ẹ̀ni. Ṣé mọ̀ pé gbogbo ìgbà téèyàn ń mu èèyàn ní mọ̀ pé ìpalára ń bọ̀ lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ni, ó dẹ̀ tiẹ̀ ti ń ṣẹlẹ̀ sí yàn lára. Ìgbà míì gan téèyàn bá tiẹ̀ tí wọ́n máa rí ìpalára yẹn. Irú èmi ẹ mọ̀ pé mo sọ pé mi ní mọ̀ ẹlẹ́rìn dòdò mọ́ nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ nǹkan kí ló dé tẹ̀ rẹ́rìn? Ẹ fẹ́ tó àṣírí mi. Mi mú mọ́ ẹ̀yin èèyàn. Ẹ mọ̀ nǹkan bẹ́ẹ̀ ṣe mú yẹn ìjọ́ téèyàn bá mú èèyàn á rí i pé ó mà dàbí pé kinní ìṣe mi bákan, ṣùgbọ́n torí pé ó wà addictive èèyàn tiẹ̀ mọ̀ pé tí ìpalára ti ń dé, ṣùgbọ́n àti wá filẹ̀ wàhálà ni. Àwa di ṣòro. Nítorí iṣẹ́ ráwọn tó ń ṣe masturbation yẹn tó bá ń ṣe tí ò tí ì dojú ọmọ máa ṣe lọ tó wá damira self ni mo ti ẹ̀ ń sọ. Wọ́n máa ṣe lọ dẹ́ńṣẹ́ rí ẹni tó bá ń ṣe masturbation sí èyí tó bá ṣe tó bá yẹ pé 5 minutes ìṣẹ́jú 5 òun ló fi fọṣẹ tó ṣe gbogbo ẹ̀yẹn tí ó damira tó débẹ̀ tó bá máa tún ṣe 5 minutes yẹn ò lè tó mọ́, ó máa ní ìdá ti pẹ́ lórí ẹ̀ díẹ̀ sí. Gbogbo ìtọ́ fi ń pẹ́ lórí ẹ̀ díẹ̀ sí yẹn. Ó ń weaken ní gbogbo veins yẹn. Kíní ti ń rọ nìyẹn, ó ti ń rọ. Nígbà tó yàn bá dẹ̀ máa wá dé éèjì tó bá ti wá ń ga tó ti ń ga,
àkíní ìyàwó máa sọ pé mi ì lè dìde mọ́ ẹ try láti ṣe oríṣiríṣi á ní mi ì lè dìde mọ́ àwọn míì máa sọ pé òkè á dẹ̀ ti lé wọn nù nǹkan torí ẹ̀ la ṣe sọ pé òkè bóyá ẹ ní ìdá ti fi flusher sí náà àbí nǹkan kan tó wà tí wọ́n ń pè ní antibacterial number 3 nìyẹn tó yẹ pé wọ́n wá fún yín yẹn o tẹ́ bá ti wá lò yẹn tí ò tí ì ṣe náà. láwọn ìsè ó ní nǹkan tẹ́ ẹ ti ṣe tó ti pa yín lára bí. ọ̀nà míì lẹ máa fi gbà wọ labalábá kò lè jẹ́ ojú ibẹ̀ yẹn mú àdẹ̀fẹ́ kó débẹ̀ yẹn. àwọn olóyìnbó máa sọ pé tẹ́ ẹ̀ bá ti ṣe tán wọ́n ń pè ní excessive téèyàn ò bá ti ṣe jù ṣùgbọ́n kò sígbà tí ò ní bọ́ kò sí nǹkan tó ń jẹ́ pé kò ní ṣe jù. because àti ẹ̀mọ̀ pé àwọn ọmọdé àwọn young boys gan ló tiẹ̀ tún ló common sí ẹgbọ́n kan sí dáàdì sọ wọn ní ọmọ ọdún 16 làwọn. ọmọ tó pè mí mo ṣàlàyé fún mi. bẹ́ẹ̀ni èmi náà yan àwọn èèyàn oríṣiríṣi náà pé 25 ó ní 18 ó lọ́mọ ọdún 26 lòún sìn tóun ti bẹ̀rẹ̀ láti 18. táìmù yẹn náà ni ọmọ abẹ́rẹ́ nǹkan tó dẹ̀ máa ń wò ni pé wọn ò ní lè kọ ẹnu sí ọmọbìnrin girlfriend. wọ́n wò pé instead tí máa fi kíní ó dẹ̀ ń dìde ó ń gbérí sókè lábẹ́ mi. bó ṣe ń gbérí yẹn kì í ṣe nǹkan tó burúkú jù bọ̀ kéèyàn lè mọ nǹkan tó yẹ kéèyàn ṣe ni pé gẹ́gẹ́ bí bóyá ọmọkùnrin tó ṣẹ̀ ń dàgbà. àbí ìmọ̀ yẹn tó ń ṣe right now torí ẹlòmíràn sọ pé bàbá yẹn sọ pé ìyàwó àwọn ti kú àbí gbé àwọn àtìyàwó àwọn jà àwọn tó ń gbọ́ wá ń sìn àwọn àtìyàwó wọn lè ti jà ìyá tẹ lè sọ pé wò kò sí nǹkan kan jàre nǹkan kan kò sí labalábá mi ìráyè ṣé oúnjẹ ni bàbá wa wò pé wò mí níjó ṣe kínní àbáwọ ìbálùwẹ̀ lọ a lọ lọṣẹ ẹ kàn máa gbóòórùn ọṣẹ ni. òórùn ọṣẹ dúndín ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí ọmọkùnrin bá ṣẹ̀ ń dàgbà yìí tá a pè ní teenage years tó ń ṣẹ̀ ń dàgbà bóyá láti bí ọmọ ọdún 10 láti bí ọmọ ọdún 10 lọ sókè wọ́n á rí i pé nǹkan ọmọkùnrin wọn máa gbérí dáadáa especially ní ọwọ́ àárọ̀ ọmọkùnrin láti bí ọmọ ọdún 10 tí nǹkan ẹ̀ ò bá gbérí dáadáa wàhálà ti fẹ́ wà nìyẹn. ṣùgbọ́n àtìgbà yẹn ló yẹ kí àwa òbí ká ti máa bá wọn sọ̀rọ̀ pé tó bá gbérí ó fi hàn pé ara ẹ̀ pé ni ẹ o kí a dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé bí báyìí ni o kì í ṣe pé kó wá lọ máa bóbìnrin ṣeré pa kó wá máa ti irinṣẹ́ ìbọn bẹ̀rẹ̀ àbí even kò tẹ̀ máa bá rẹ̀ ṣe ẹ̀rọ pé bàbá yẹn sọ pé àwọn ò sọ fẹ́nibọ́dì rí àfihàn ni. bá a ṣe mọ̀ kì í ṣe pé kí wọ́n máa bára wọn ṣe ó yẹ ká bá wọn mo lọ́mọkùnrin sìn ó ní ọjọ́ kan tí a fẹ́ gbàdúrà àárọ̀ mo bá rí kinní ọ̀hún tó ń gbéra nínú ṣòkòtò mo ń rí lọ́ọ̀kan mo wá rí i pé wọ́n ń gbé bíbélì lé lórí kò fẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ immediately bá a ṣe parí àdúrà mi pé bàbá ẹ̀ pé bàbá ó dà pé ọmọ ẹ ti ń dọmọkùnrin nìyẹn o bá a sọ̀rọ̀ pé báyìí náà ṣe ń lo ilé ayé ṣe rí àwọ òbí a ní ipa láti kó torí tí ìdí bá bàjẹ́ torí ìdí nìkan kọ́ ló máa dà tó ní ìdí nìkan kọ́ ló máa dà ó máa kàn wá á kàn wá àbí ṣé tí ìyàwó bá pariwo síta pé ọkọ mi ò lè ṣe ni o ṣé tó bá yẹ pé ẹ̀yin lẹ bí ọmọkùnrin ọ̀hún ṣé ó máa kàn yàbí onìkan yìí ìtìjú gbogbo wa ní so nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí a tọ́ àwọn ọmọ wa bó ṣe yẹ ká kọ́ wọn kí ni wọ́n lè máa ṣe àwọn nǹkan tó máa fa èrò ìbálòpọ̀ tó lè jẹ́ pé kó máa bára wọn lò ó ní àwọn èrò yẹn náà máa pàtì sẹ́gbẹ́ kan wọ́n máa yọ kúrò láyé wọn for now. kí ni àwọn èrò náà bíi pé wọ́n ń wo amóhùnmáwòrán ibi tí wọ́n ti ń fẹnu konu tó ti ń fọwọ́ kanra wọn tó ti ń bára wọn lò pọ̀. ẹ mọ̀ pé bàbá dádì tán pé wà yìí wọ́n sọ pé ìwé kan làwọn kà. tó jẹ́ pé wọ́n bára wọn lò pọ̀ àwọn ń kà bí wọ́n ṣe ń bára wọn lò pọ̀ òun ló jẹ́ kí kinní yẹn dìde sí wọn. nígbà tó ti bàlágà tó ti tó ọkùnrin tó lè bóbìnrin lò pọ̀ ńgbà yẹn ọ̀hún á mọ nǹkan tó máa ṣe olóye kan ṣe tẹ́ bá tiẹ̀ kárùwé bẹ́ẹ̀ yẹn ó yẹ ká kọ́ àwọn ọmọ wa pé gbogbo ìgbà ní àkókò gbogbo ìgbà ló ní àkókò tiẹ̀ àsìkò àti dàgbà àsìkò àti lọ léèwé àsìkò àti lóbìnrin àsìkò àti láya gbogbo ẹ̀ ló lásìkò tí a bá fi nǹkan tó yẹ kó wà ní bíi ọdún 10 sísìn tá a bá mu wá ń sìn ìpalára ẹ̀ ó ń bọ̀ wá dúró dè wá lọ́jọ́ iwájú ó dàbí obìnrin náà ni tó jẹ́ pé torí pé tó bá ti rí nǹkan kékeré báyìí ara ẹ̀ á ti bẹ̀rẹ̀ sí dìde á ti máa kọwọ́ bọ̀ di ara ẹ̀ ṣe rí ní ìka tẹ́ ń wò yìí
àwọn àrùn tó wà ń bẹ̀. ṣé ẹ mọ̀ pé gbogbo ìgbà àsìkò yìí tá à ń sọ̀rọ̀ nípa àrùn kòrónà wọ́n ní ká máa fọwọ́ 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 nígbà gbogbo. ìdí ẹ̀ ni pé àìmọye àrùn ló lè wá sí ọwọ́ èèyàn láàrin ìṣẹ́jú márùn-ún. ìṣẹ́jú akàn márùn-ún lè fẹ́ sọ. ìṣẹ́jú akàn. so ṣe rí ẹ mọ̀ tí kinní yẹn bá gùn ìtẹ̀kọ́ ẹ ti kí wàhálà bọ̀. ó tiẹ̀ tún ní mi ta máa sọ mà ẹ jẹ́ ń fi owó àtọmọdé yín lẹ́nu ká lọ sọ́dọ̀ lọ́wọ́ bọ́tìnì wa tá a bá padà dé nǹkan míì lè wà lọ́wọ́ wọn tó ti bọ̀ nínú di yẹn gan tí yẹ pé a bá wá di nǹkan. Labalábá ọ̀rọ̀ lè tò kó dùn kó pọ̀ kó pẹ́.